Binu reba de ko patewa. Binu reba de ko patewa. Binu reba de tara resi yagaga. Binu reba de ko patewa. Binu reba de ko foseke. Ekodede wo ye lolùfẹ́ mi ẹ sì káàbọ̀ sétò ìdánilẹ́kọ̀ọ́ àfùtòní fáwọn tó wò mí nígbà àkọ́kọ́ àti fáwọn tó sì máa wò mí tẹ́lẹ̀ orúkọ tèmi ni Omidan Ọ̀ṣíbìtàn Yéwándé Elizabeth Miss Yéwándé Gen Z Yorùbá teacher olùkọ́ èdè Yorùbá ti ìgbàlódé. Àkòrí fún ìdánilẹ́kọ̀ọ́ àfùtòní ni àwọn ọ̀rọ̀ idán Yorùbá èyí tí àwọn elédè Gẹ̀ẹ́sì máa pè ní magic words. That's what we call it Yoruba magic words. A máa gbọ́ lẹ́nu àwọn ọmọ wa tó bá ń lọ sí ilé-ìwé pàápàá jùlọ ní ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ gbọ́ there are four èmi kọ́ ẹ fún àwọn ọ̀rọ̀ ìdákọ̀wá àwọn ọ̀rọ̀ ìdákọ̀wá àwọn ọ̀rọ̀ ìdákọ̀wá tí mo mọ̀ ẹ jọ̀wọ́ ẹ ṣeun ẹ má bínú ẹ pẹ̀lẹ́ ẹ kú iṣẹ́. Ohun tí a mi as an apology. Pardon me, asking to repeat a statement and pardon me as an what? Apology. But I'm asking that nígbà gbogbo pé kò sí nǹkan ẹyẹ ń jẹ́ kó ṣẹ̀rù bà wá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Kò sí nǹkan tí wọ́n ní lédè mìíràn tí àwọn ní lédè Yorùbá. Bí ọba ni a máa yálò, a ò sọ pé àníyàn a máa yálò, a máa kálárò, a máa ṣiṣẹ́ abẹ fún, a máa wá gbé wá bẹ́ẹ̀ bí mi náà ṣe kí ni gẹ́gẹ́ bí mi náà ṣe kí ni mo ti gbé dé. Mo dẹ̀ máa sọ fún wa lóòrèkóòrè nígbà gbogbo wípé bí a kò bá ní ọ̀rọ̀ kan pé ọ̀rọ̀ yìí o a máa ń lò fọkùnrin o ọ̀rọ̀ yìí o a máa ń lò fóbìnrin bí a kò bá ní èdè Yorùbá bí àwọn elédè Gẹ̀ẹ́sì tó máa ní i tó máa ní ṣì tí a kò bá ní èdè Yorùbá a máa ṣe kí ni nǹkan ṣe kókó sì ṣe pàtàkì ó sì jẹ́ ká dá yàtọ̀ láàrin àwọn elédè tàbí àwọn ẹlẹ́yà mìíràn ní kíni ni àpọ́nlé ṣe kókó sì ṣe pàtàkì fún ọmọlúwàbí Yorùbá. Pardon me as a state, pardon me asking for forgiveness, and pardon me as an apology. Pardon me asking to repeat a statement that is ẹ tún sọ. Ṣé ti rí búrẹ̀ ọ̀rọ̀ yìí alifábẹ́ẹ̀tì kan ṣoṣo ó ṣe kókó ó sì ṣe pàtàkì. Ó lọ lo dípò níbi tó yẹ kó ti lo ó lọ lo ó jẹ gbèsè ńjọ́ yẹn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ó máa gbọ́rọ̀ bó ṣe ń rán ẹ lọlé wàá tún máa ṣe kéde wàá tún mọ̀rọ̀ dání wàá pè é bá wàá fọ̀rọ̀ lé ẹ lọ́wọ́ wàá tún fi jíṣẹ́ fún àwọn ará ilé ẹ kó tó délé gan àwọn ará ilé ẹ gan ṣe kéde wàá ti gbọ́rọ̀ ó ṣe kókó sì ṣe pàtàkì formality àpọ́nlé ṣe kókó sì ṣe pàtàkì ẹ tún sọ mi ò gbọ́ that is you're asking to repeat a statement wọ́n bẹ́ẹ̀ sọ̀rọ̀ o ò gbọ́ etí ẹ̀ ti ṣáko lọ àbẹ́ni tó ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ohun ẹni ẹ kò já gara kò lọ gèrè sókè ẹ tún sọ tó bá jẹ́ pé ní tẹ́tíjọ́ ṣe wọléwọ̀dà ẹ tíjọ́ fọwọ́ àbọ̀ wọ́dà wà ní pé tún sọ. Pardon me as an apology ẹ dáríjì mi ìyá ẹ ní Ṣadé bó bá ti ń lọ fùfú yìí ò bá mi gbé fún oníbàárà mi o ó bá dé ló bá kọjá ló bá pè Ṣadé bó bá rí ọba káwọ́ sórí pé ẹ dáríjì mi màá bá yín lọ gbé wá sí pardon me that is you're asking for an apology ẹ dáríjì mi màá bá yín lọ gbé wá ẹ dáríjì mi yóò ní fùfú ju ẹ lọ o ọbí ẹ lọmọ ọmọ wọn wà àti ọmọ ẹjọ wà ní kíláàsì kan náà ẹ dáríjì mi ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tó ti jọ mọ̀ dáadáa bóyá ọ̀rẹ́ ẹni tó ní tó bá ti dé o bá mi kọ attendance o bá mi kọ orúkọ mi sílẹ̀ o ó gbàgbé dáríjì mi tó ní àti Ṣadé ẹ ti ń jáde ní bẹ́ẹ̀ ni mo ti àti Ṣadé ẹ ti ń jáde bẹ́ẹ̀ ni mo ti ń jáde ẹ bá mi ra choko mi lò wá ò bá gbàgbé dáríjì mi ó ṣe kókó ó sì ṣe kíni ó sì ṣe pàtàkì gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Àti wá ṣètò ìdánidúró fún ẹ̀kọ́ àfòtòní fáwọn tó máa ń kí mi nílé lóko tó sì máa tẹ̀ka ìfẹ́ sí mi ẹ ṣé gidi gan Olódùmarè yóò máa tẹ̀ka ìfẹ́ sí yóò sì máa kí nílé lóko fáwọn tó sì máa wò mí tí wọ́n kí mi tó sì ń tẹ̀ka ìfẹ́ sí mi ẹ ṣé gidi gan ni mo kí n pé kí ni ẹ ṣé gan ni. Níwòye ọ̀sẹ̀ tó ń bá wọn máa tẹ̀síwájú láṣẹ Èdùmàrè bẹ́ẹ̀ olùkọ́ èdè Yorùbá ti gbàlódé Miss Yéwándé Gen Z Yorùbá teacher ẹ ṣeun ó dàbọ̀.